ńlá ṣẹlẹ̀ láàrin South Africa àti Nàìjíríà o. Those bloods. We are coming with full force. You robbers. Vice President Ọ̀ṣínbàjò yóò máa ṣe aṣojú níbi ìsọmọlórúkọ àwọn Boko Haram ní ìlú Adamawa. Ṣé kìí ṣe pé orí ẹ ti? Ní ìyá rẹ̀ ń bò ó bá bú sẹ́kún. Láyọ̀ ni wọ́n máa dé o. Wọ́n pa ajá tí mo rà ní $4,000 ní ìlú South Africa ní ìjẹta. Olóyè Alhaji Fatai Yusuf ọkọ̀ olóyún ló sọ bẹ́ẹ̀ níwájú àwọn lawmakers ní ìlú Àbújá. Tó gbọ́ngbòrò ní lọ ni. Mi ò gbọ́ àwa ọ̀tá ló pa o. Ṣùgbọ́n ìròyìn kú wọn kò mọ ló sọ bẹ́ẹ̀ o. Ẹ̀ka alẹ́ ṣàrà lójú ọ̀tá tó ń wò ní tẹ̀gbintẹ̀gbin. Orúkọ tèmi ni aláṣejù babajẹ́ ìrọ́lá tí ó fi ẹsẹ̀ méjèèjì tajá nípa ní ọkàn bíi ọgbẹ́ ògbóléjà òwúdẹ̀ ìgbìlógbòbà lórùlé ojú tó ní ojú tó kò láti iléeṣẹ́ ojúkòkòrò evangelical ministry orí òkè kòmátà ní ìròyìn kúmọkùmọ tí ń wáyé ẹ ṣé bí ẹ ti ṣe lọ oríró bíi kègbè àgúnmu láti gbọ́ ìròyìn kúmọkùmọ náà. Ọjọ́ burúkú èṣù drink water ní ọjọ́ tí àwọn boy scout tó sin vice president Ọ̀ṣínbàjò lọ́wọ́ ọkọ̀ ojú omi ní ìlú Làǹgbàṣà lọ sí orílẹ̀-èdè Borno State ní ọjọ́ Sunday yìí. Bákan náà ni Muhammadu Buhari dúpẹ́ lọ́wọ́ Ọ̀ṣínbàjò látàrí ààyè àti akitiyan pẹ̀lú ìgboyà tí igbákejì ààrẹ orílẹ̀-èdè yìí gbé wọ̀ láti lọ ṣe aṣojú àwọn ọmọ Nàìjíríà níbi ìkómọ àwọn ajẹranjú igbó aláìmoore àgbáyé ògbóníjà wúdẹ̀ òbẹ́nìkanjà fọwọ́gún gbogbo ilé nínú tí àwọn àgbáyé mọ̀ sí Ògún Boko Haram. You see, you lack what they call quarantina. Tẹ́lẹ̀ bá ń la ẹnu yìí díẹ̀. Ní ọjọ́ Sunday yìí bákan náà ni Muhammadu Buhari dúpẹ́ lọ́wọ́ Vice President Ọ̀ṣínbàjò látàrí ààyè àti akitiyan pẹ̀lú ìgboyà tí igbákejì ààrẹ orílẹ̀-èdè yìí gbé wọ̀ láti lọ ṣe aṣojú gbogbo ọmọ Nàìjíríà níbi ìkómọ àwọn ajẹranjẹ ogun aláìmoore àgbáyé ògbóléjà wúdẹ̀ ọ̀bẹ́nìkanjà fi ọwọ́ bú gbogbo ilé nínú tí gbogbo àwọn aráyé mọ̀ sí Ògún Boko Haram. Please, I don't have any time for any gossip now. Yorùbá bọ̀ wọ́n ní bí ọmọ kò bá débi ẹ̀rù kò ní bà á. Gbogbo kíkì àti kíkí tí àwọn ènìyàn ń kí igbákejì orílẹ̀-èdè yìí ló mú kí wọ́n rántí pé ẹnìkan wà tí ó yẹ kí àwọn jọ lọ. Bí Ọ̀ṣínbàjò ṣe kó sí inú ọkọ̀ ojú omi ló rántí pé òun gbọ́dọ̀ pe Ààrẹ Ọ̀nà Kakanfò ti ilẹ̀ Yorùbá ó sì yọ fóònù lápò. Hello Gani Adams. Hello tí ó sì jẹ́ wípé nọ́mbà náà sọ wípé it is not available. Ọ̀fàdíkù ọba hàn. Look at this shit. You see this nigga? That's why I tell kids not to use drugs. Ṣùgbọ́n gbogbo akitiyan àti ìlàkàkà igbákejì ló já sí pàbó. Èyí ló mú kí ìyá Rainbow fi orin àròbọnu pé èrò tó ní òyeyè èrò tó ní òyeyè ẹ̀bá ní kí Ọ̀ṣínbàjò òye ọmọ ló fi sílẹ̀ òye aya ló fi sílẹ̀ òye bọ̀dá wa ò gbọ́dọ̀ kú. Ṣé kìí ṣe pé orí ẹ ti? I don't know. Olóyè Àbọ̀rẹ̀ Muhammadu Buhari wá dúpẹ́ lọ́wọ́ gbogbo ọmọ ìlú Ìlàjẹ fún àtìlẹ́yìn àti àfaradà tí wọ́n ní lọ́gán tí wàhálà Saudi àti Nàìjíríà ti wáyé ní Buhari ti rántí láti sọ fún wa pé ìdí àti ìtumọ̀ tí òun kò ṣe fi ìyà kankan jẹ àwọn ẹgbẹ́ Fúlàní asọmọ tuntun dèrò ẹ̀yìn tí orúkọ wọn jẹ́ X-Man ní wípé òun ti rí ní ojú àlá pé ìwúlò wọn kò ní pẹ́ dé. Please, I don't have any time for any gossip now. Look at this shit. You see this nigga?
ọmọdé bá ṣubú awòwájú tágbà bá ṣubú ẹ̀yìn ló ń wò. ní ẹ̀yìn ọ̀ṣọ́kà àti wàràṣẹ́sà ní ìjọba àpapọ̀ bu ọwọ́ lu owó tó tó ẹgbẹ̀rún bílíọ̀nù lọ́nà irinwó fún àwọn herdsmen láti lọ kojú àwọn ìkà ẹranko àti aláìláàánú ìlú aṣálẹ̀ tí wọ́n fi àwọn ọmọ wa ṣe pepper soup ní ìlú Cape Town. àṣírísì nìyẹn tí bàbá wa fi dá àwọn herdsmen sílẹ̀ ṣe fẹ́ lò wọ́n fógun ni ẹ̀pọ̀ tó wọ́n pa àwọn náà bàbá. You see, you lack what they call quarantina. ṣé bàbá Buhari kò ṣàì kégbàjarè fún àwọn òbí tàbí alágbàtọ́ tí wọ́n bá ní ọmọ líle nílé tí wọ́n ti rò lọ́kàn wọn wípé kò wúlò mọ́ tàbí kò lè wúlò láti fi wọ́n sílẹ̀ fún ogun àdájà tí ó ń bọ̀ lọ́nà yìí. ìsáàlì fún ọmọ burúkú fẹ́ kó gbàjẹ́ ọ̀rọ̀ tí ó wúlò lóyún ó lè wúlò lọ́la ọwọ́ wèé. ṣé bàbá ní kí ẹ tó bí òun ní jam question àwọn ọmọ òun tí òun fi ara òun bí wọ́n sì kéré ni kò jẹ́ kí òun pè wọ́n sí ojú ogun. Only you waka come. Okay. rọ̀ǹdárùnmá rùfọ́ mo kí yín o sísítẹ́ẹ̀mù tó ṣẹ́wó nílùú pẹ́ká mo kí yín o Bernarden tó ń ta gbogbo èròjà spiritual materials àti gbogbo oúnjẹ tí ó ti ìlú Nàìjíríà wá nílùú Peckham ní London kò jìnnà sí Lolac màmá wa alámọ̀là tí wọ́n ń ta ògúnfe tí wọ́n ń ta ẹran dídín tí wọ́n ń ta ẹja tútù tí wọ́n sì ń ta àmàlà pẹ̀lú gbẹ̀gìrì àti ewédú ẹ ṣé màmá wa bíi Agnes ìjayà fún gbogbo àwọn promoter ní ìlú London. tó gbogbo wa la mọ̀ pé ewúrẹ́ kò gbọdọ̀ wẹṣẹ lọ́jọ́ tí ewúrẹ́ bá wẹṣẹ ọbẹ̀ ni ó dà ó wù ní kí apá ajá ní mo ṣe àwọn Kàlàbá ni kò jẹ́ ìyókù tún di ní ọjọ́ mẹ́jọ ẹ jọ̀wọ́ a ó máa lọ lónìí a ó padà wá ní ọjọ́ mẹ́jọ inú yín ni kí ẹ máa fi ẹ wá polówó ọjà lórí ìròyìn kúmọkùmọ. mo kí SB Olúyinká tí ó jẹ́ cameraman wa lórí ìròyìn kúmọkùmọ a sì kí Salaudeen tí ó jẹ́ Salman àkí bàbá wa Aneka Omíkúnlé Olúṣẹ́gun tí wọ́n jẹ́ second cameraman àti gbogbo ẹ̀yin tí a ti jọ wà nínú agbódo látàárọ̀ àkí bàbá wa ìjókòó àgbà ní nọ́mbà 5 Adenugba Street níbi tí wọ́n ti ń ta oúnjẹ tí ó ń ṣe ara lóore bí ẹ bá ti bọ́ọ̀lẹ̀ ní Olúyọ̀lé bus stop ní ìlú Ìkẹjà ní Ọ̀rẹ́gùn ẹ bèrè ìjókòó àgbà restaurant kí ẹ sì máa bọ̀ láti wá jẹ oúnjẹ tí ó mú inú yín dùn orúkọ mi ò yí padà Ògbónlẹ́jà Òwúrúdẹ̀ yẹkọ̀ bí ẹgbẹ́ aláṣejù babajẹ́ ìrọ́lá tí wọ́n fẹsẹ̀ méjèèjì ta ajá nípa gbogbo ẹ̀yọ́ ọmọ ìyá wa nílùú South Africa ẹ má fi kì í lù pọ̀ ẹ má bà nǹkan jẹ́ ẹ má wu ìwà violence say no to violence nítorí pé kò síbi tí ó lè gbéni dé nílùú Nàìjíríà ẹ má ṣe jí ẹrù ẹlẹ́rù ẹ má bà ẹrù wọn jẹ́ mi ò fẹ́ kí ẹ pẹ̀lú ọ̀bọ jáwùrà ogun kò ní ṣẹlẹ̀ lórílẹ̀‐èdè yìí ìlú Nàìjíríà kò ní bàjẹ́ àtèmi àti ẹ láwùjọ gbé ìlú Nàìjíríà ga ẹ ṣe bí ẹ ti ṣe rọjú sílẹ̀ bí òkú ọlọ́mọ ẹ pè sórí 0803242 òdò ńláńlá mẹ́rin fún ìpolówó ọjà lórí ìròyìn kùmọ̀ ẹ ṣe.